Kayegbo ni ìròyìn. Irohin Kayegbo, Irohin Kayegbo, Irohin Kayegbo, Irohin Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Irohin Kayegbo Awon ni mo mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jíkí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Kìnìún kan gbẹ̀mí olùṣọ́gbà ẹranko. Àwọn agbébọn gbẹ̀mí ẹnìkan wọ́n sì fipá bá àwọn mẹ́ta lò pọ̀ nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ poli ti ìpínlẹ̀ Delta. Iná jó ilé ìkẹ́rùsí ní ìpínlẹ̀ Gombe ó sì bà àwọn ohun èrò jẹ́. Àìbalẹ̀ ọkàn gba agbègbè kankan ní ìlú Èkó bí àwọn ajagunbalẹ̀ ṣe ya bò wọ́n. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn jàǹdùkú ṣe ya bo ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kano. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jíkí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jíkí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Kìnìún kan gbẹ̀mí olùṣọ́gbà ẹranko. Àjálù láabi kan ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Ajé Monday níbi tí olùṣọ́gbà ẹranko kan Ọlábọ̀dé Ọláwuyì ti pàdánù ẹ̀mí rẹ̀ láti ọwọ́ kìnìún kan nínú ọgbà ẹranko tó wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Zoological Garden nínú fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ OAU. Agbẹnusọ fún fásitì náà Abíọ́dún Ọlárẹ̀wájú sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn aláṣẹ àti adarí, àwọn òṣìṣẹ́, àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti gbogbo ènìyàn tó wà ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní Ilé Ifẹ̀ ni wọ́n ti wà nínú ọ̀fọ̀ ohun ìbànújẹ́ látàrí ikú òjijì ẹni wọn ọ̀gbẹ́ni Ọlábọ̀dé Ọláwuyì. Ọ̀gbẹ́ni Ọláwuyì tó jẹ́ onímọ̀ nípa ìtọ́jú ẹranko tí ó sì ti wà nínú ọgbà ẹranko yìí fún àìmọye ọdún ni ó ní ìkọlù ní ọ̀sán ọjọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kejì ọdún 2024 láti ọwọ́ kìnìún kan tí ó jẹ́ ọdún mẹ́sàn-án nígbà tí ó ń fún wọn ní oúnjẹ nínú ọgbà ẹranko náà. Àwọn òṣìṣẹ́ yòókù gbìyànjú láti dóòlà ẹ̀mí ọ̀gá wọn ṣùgbọ́n pàbó ni gbogbo ìgbìyànjú wọn já sí. Ó ní ìpàdé tí adarí ilé ẹ̀kọ́ náà Vice Chancellor Kòfẹ́sọ̀ Adébáyọ̀ Simon Bámúre ń ṣe ni ó wọ́gilé láti lọ wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó fi kún un pé adarí ilé ìwòsàn fásitì náà dókítà Tírímìsíù Ọlátúnjí sọ pé gbogbo ìgbìyànjú àwọn àti ìtọ́jú pàjáwìrì tí àwọn fún Ọlátúnjí láti lè dóòlà ẹ̀mí rẹ̀ ló já sí asán. Àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ náà ti wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí olóògbé náà tí wọ́n sì rọ̀ wọ́n kí wọ́n mọ Ọlọ́run lọ́kàn. Àwọn agbébọn gbẹ̀mí ẹnìkan wọ́n sì fipá bá àwọn mẹ́ta lò pọ̀ nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ poli ti ìpínlẹ̀ Delta. Àìbalẹ̀ ọkàn ti gba ilé ẹ̀kọ́ Delta State Polytechnic ó wá sí òkú kan látàrí àwọn agbébọn tó ya bo iléègbé àwọn akẹ́kọ̀ọ́ níbi tí ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ tí àwọn mìíràn sì farapa.
àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ náà ti kéde pé kí wọ́n ti ilé ẹ̀kọ́ náà pa fún ọ̀sẹ̀ kan láti lè dá ohun gbogbo padà sípò. ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ajé Monday ní àwọn akẹ́kọ̀ọ́ ni kò lè lọ sí ilé ẹ̀kọ́ mọ́ nítorí ìkọlù àwọn agbébọn. ó ní àwọn agbébọn yìí ni ó wá sí ilé ìgbé àwọn tí wọ́n sì yìnbọn tí wọ́n sì ń fipá bá àwọn akẹ́kọ̀ọ́ ní àjọṣepọ̀. nígbà tí wọ́n kọ́kọ́ wá ní ọjọ́bọ̀ Thursday wọ́n yìnbọn mọ́ ọmọkùnrin akẹ́kọ̀ọ́ kan ní ẹsẹ̀ tí wọ́n sì fipá bá àwọn akẹ́kọ̀ọ́bìnrin méjì lò pọ̀ tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló ti fi ilé ìgbé wọn sílẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀. ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ náà Pòfẹ́sọ̀ Emmanuel Achuenu tí ó pàṣẹ títì tí wọ́n ti ilé ẹ̀kọ́ náà ní ọjọ́ Ẹtì Friday ní òun ṣe eléyìí nítorí ààbò àwọn akẹ́kọ̀ọ́ tí òun sì ní ìgbàgbọ́ pé wọn yóò wọlé padà ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2024 pẹ̀lú ohun gbogbo tí yóò ti wà ní sẹpẹ́. iná jó ilé ìkẹ́rùsí ní ìpínlẹ̀ Gombe ó sì bà àwọn ohun èlò jẹ́. abala kan nínú Gombe State Ministry of Health Medical Store ni ó gbaná ní àárọ̀ kùtù ọjọ́ ajé Monday tí ó sì fa ìpàdánù àwọn ohun èlò ìtọ́jú ní ilé ìwòsàn bíi oògùn àti abẹ́rẹ́ lóríṣiríṣi. gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Gombe dókítà Abu Dahiru ṣe sọ, ó ní iná náà bẹ̀rẹ̀ ní aago 2 lóru. àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ sáré pe àwọn tó wà ní abala àmójútó ilé ìkẹ́rùsí náà tí wọ́n sì pe àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ náà pàjáwìrì, ṣùgbọ́n kí àwọn panápaná náà tó dé iná náà ti ṣe jàǹbá tó pọ̀ sí ibi ìkẹ́rùsí náà ní èyí tí ó bi abala kan ilé náà wò. kọmíṣánná náà wá ní ìwádìí tí ń lọ lọ́wọ́ láti mọ ohun tó fa iná òjijì náà. àìbalẹ̀ ọkàn gba agbègbè kankan ní ìlú Èkó bí àwọn ajagunbalẹ̀ ṣe ya bò wọ́n. hílàhílo bẹ́ sílẹ̀ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kejì bí àwọn afurasí ajagunbalẹ̀ ṣe ya bò agbègbè Àjàsá abala kan ní ìjọba ìbílẹ̀ Alímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. ìròyìn tó jáde ní àwọn ajagunbalẹ̀ náà ló tó 500 níye tí wọ́n kó wọn wá láti Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ní àwọn wá lórí àfojúsùn ohun iṣẹ́ kan láti gbé ìdájọ́ kalẹ̀ lórí ilẹ̀ fífẹ̀ ní agbègbè náà. wọ́n ní wọ́n ya bo agbègbè náà pẹ̀lú ọkọ̀ 10. olùgbé kan ní agbègbè náà ní wọ́n ń wàhálà àwọn ní agbègbè wọn tí wọ́n sì ń gbé géètì àwọn ènìyàn tì. ó ní wọ́n wá sí agbègbè náà pẹ̀lú àwọn nǹkan ìjà olóró ní èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹrù àwọn ènìyàn tí bákan náà ni wọ́n pagidínà lílọ àti bíbọ̀ àwọn ènìyàn ní agbègbè náà. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Benjamin Hundeyi sọ pé òun kò gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn jàǹdùkú ṣe ya bo iléègbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kánò. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kánò sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn ìkọlù iléègbé àwọn akẹ́kọ̀ọ́ tí kò gbé nínú ọgbà ti ilé ẹ̀kọ́ Aliko Dangote University of Science and Technology tí wọ́n ń pè ní Kano State University of Science and Technology tẹ́lẹ̀ tó wà ní agbègbè Wudil ní ìpínlẹ̀ náà. agbẹnusọ wọn Abdullahi Kiyawa ló sọ èyí ní ọjọ́ ajé Monday. lórí ìkànnì X ní ìròyìn kan ti sọ pé àwọn afurasí olè ya bo agbègbè náà ní ọjọ́ Àìkú Sunday ṣùgbọ́n tí àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ ya bò wọ́n tí wọ́n sì sá lọ. lẹ́yìn èyí ni wọ́n wá padà wá tòrótòró. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti lè fojú àwọn jàǹdùkú náà hàn dé àti pé kí àwọn lè fi mọ́ wọn kátà òfin, tí ó sì sọ pé kò sí ẹni tó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún títì ní. orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. káfíńrè pàdé o. Kayegbo ni